Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń kọ ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu àwa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa náà kò ní dì. Ajíbọ́dé Emmanuel náà ni oníròyìn yín fún títí òní. Ìròyìn tí mo sì mú wá fún yín lónìí ni ọkùnrin kan tí ó tan obìnrin kan jẹ ní 500,000 naira pẹ̀lú ìlérí pé yóò rí iṣẹ́ sí ilé-iṣẹ́ ìwòsàn. Àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Cross River ti mú ọkùnrin kan tí wọ́n fura pé ó tan obìnrin kan jẹ ní owó tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún márùn-ún ìyẹn 500,000 naira. Wọ́n ní ọkùnrin náà ṣe ìlérí pé yóò rí iṣẹ́ ilé ìwòsàn fún obìnrin náà ṣùgbọ́n lẹ́yìn tí ó gba owó, iṣẹ́ náà kò sí. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ, obìnrin náà fẹ́ rí iṣẹ́ láti lè máa bójútó ara rẹ̀ àti ìdílé rẹ̀. Nígbà tí ó gbọ́ pé ẹnìkan lè ràn án lọ́wọ́ láti rí iṣẹ́ ilé ìwòsàn, ó gba ọ̀rọ̀ náà gbọ́. Lẹ́yìn ìpàdé wọn, ọkùnrin náà ní obìnrin náà gbọdọ̀ san owó kan kí ìwé rẹ̀ lè ṣiṣẹ́ àti kí a lè fi orúkọ rẹ̀ sí àkọsílẹ̀ àwọn tó máa gba iṣẹ́. Nítorí pé obìnrin náà fẹ́ràn láti rí iṣẹ́, ó kó owó náà jọ ó sì fi fún un. Ó ní ìrètí pé láìpẹ́ yóò gba lẹ́tà iṣẹ́. Ṣùgbọ́n ọjọ́ ń lọ, ọ̀sẹ̀ náà ń lọ, kò sí ìròyìn iṣẹ́ kankan. Gbogbo ìgbà tí obìnrin náà bá pe ọkùnrin náà, ó máa fún un ní ìdí tuntun tàbí ó máa ń sọ pé kí ó tún ní sùúrù sí i. Nígbà tí obìnrin náà rí pé kò sí ìyípadà, ó lọ fi ẹjọ́ náà sọ́dọ̀ àwọn ọlọ́pàá. Lẹ́yìn tí wọ́n gbọ́ ẹ̀dùn rẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìwádìí. Àwọn ọlọ́pàá sọ pé lẹ́yìn ìwádìí náà, wọ́n rí ọkùnrin náà wọ́n sì mú un. Wọ́n ní ìwádìí sì ń lọ láti mọ̀ bóyá àwọn ènìyàn míì tún jẹ́ olùfaragbá irú ọ̀nà yìí. Ó ṣe pàtàkì láti rántí pé ẹni tí a bá mú nítorí ẹ̀sùn kò tíì jẹ̀bi. Ilé-ẹjọ́ ni yóò pinnu bóyá ó jẹ̀bi tàbí bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn tí gbogbo ẹ̀rí bá ti gbọ́. Àwọn ọlọ́pàá tún fi ìkìlọ̀ ránṣẹ́ sí gbogbo aráàlú. Wọ́n ní kí ènìyàn máa ṣe san owó fún ẹni tó bá ṣe ìlérí iṣẹ́ ìjọba tàbí iṣẹ́ ilé ìwòsàn láìsí ìmúlẹ̀ tó dájú. Wọ́n sọ wípé ọ̀pọ̀ àwọn onítàjé máa ń lo àìníṣe àwọn ọ̀dọ́ láti gba owó lọ́wọ́ wọn. Nítorí náà ó ṣe pàtàkì kí gbogbo ènìyàn ṣàyẹ̀wò dáadáa kí wọ́n tó san owó fún iṣẹ́ kankan. Àwọn amòye sọ pé bí ẹnikẹ́ni bá fẹ́ wá iṣẹ́, ó yẹ kí ó lo ọ̀nà tó bófin mu kí ó sì gba ìròyìn láti ọ̀dọ̀ àwọn aláṣẹ tó yẹ. Ọ̀pọ̀ aráàlú ti sọ pé ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ kí ó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ènìyàn. Wọ́n ní kí àwọn ènìyàn máa ṣe ìyára gba gbogbo ìlérí iṣẹ́ tí wọ́n gbọ́, pàápàá tí a bá bẹ̀rẹ̀ owó kí iṣẹ́ tó wá. Ní ìparí, àwọn ọlọ́pàá tún rọ gbogbo aráàlú pé bí wọ́n bá fura sí irú nǹkan bẹ́ẹ̀, kí wọ́n fi ẹjọ́ náà tó àwọn aláṣẹ létí kíákíá. Wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ àwọn aráàlú lè ràn wọ́n lọ́wọ́ láti dín ìwà ẹ̀tàn kù. Báyìí ni àrìmọ̀ fún orí ìròyìn títí òní. Ẹ ṣé bí ẹ ṣe ń bá wa kálọ.